ẹ tún wá gbọ́ gbangba ti dẹkùn kedere bẹ́ẹ̀ wò dókítà Kẹ́mi Olunloyo ti tú pẹ́rẹpẹ́rẹ àṣírí ńlá nípa gbajúmọ̀ òǹṣeré Nollywood ilẹ̀ wa Iyabo Ojo àti ọmọ ẹ̀ Priscilla Ojo tó ṣe ìgbéyàwó alárinrin láìpẹ́ yìí o. Ẹ wò ẹ kọ́ ha àwọn àṣírí tó farasin àwọn àṣírí tẹ́nìkankan ò mọ̀ nípa Iyabo Ojo àtọmọ ẹ̀ Priscilla. Òun ni gbajúmọ̀ dókítà akọ̀ròyìn Olunloyo ló ti tú síta tí gbogbo ayé sì ń kọ́ ha. Iyabo Ojo náà ti wá fárígá pátápátá pẹ̀lú Kẹ́mi Olunloyo ó ní wò ó òun ti gbómi ìjà kaná fún Kẹ́mi Olunloyo o kí Kẹ́mi kó wá bá a wò ni. Yinka TNT náà òun náà bínú tán pátápátá ó fi èsì ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Kẹ́mi Olunloyo. Ẹ wo ìròyìn pọ̀ púpọ̀ gbáà nínú fọ́nrán yìí lónìí ẹ̀yin ṣáà mú kàlẹ̀ towó ẹ mú kàlẹ̀ tọmọ ẹ mú kàlẹ̀ tàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ẹ gbádùn ẹ̀ gan bẹ́ẹ̀bó bí ti ń gbádùn sìgá ni ẹ má wàá gbàgbé ẹ máa bá ń kílìkì lórí subscribe button tẹ́yìn ò bá ti ṣe bẹ́ẹ̀ ẹ sì má gbàgbé ẹ máa bá ń like ẹ máa bá ń share ẹ rí i dájú wípé ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí ó yá o ẹ jẹ́ àjọ wọnú kùnkùndùn ròyìn lóní sàn-án rẹ̀gẹ̀dẹ̀ fín. Lára àwọn àbùkù tí Kẹ́mi Olunloyo tó fi kan Iyabo Ojo ó ní wò Iyabo Ojo ṣe bírọ́ tó ń pa ni wípé wọ́n fi tipátipá wọ́ ọmọ rẹ̀ Priscilla Ojo wọlé tuurutu sínú ilé Naira Marley ni àmọ́ kò yẹ kó o gbàgbé láti sọ fáwọn èèyàn wípé ọmọ rẹ̀ Priscilla Ojo yẹn gangan náà òun náà fi tipátipá tí kúùkù fìràn dán ló fi bá Naira Marley sùn o wọ́n ti jáde ẹ̀ nínú ilé Naira Marley kò yẹ kó o gbàgbé kó o sọ fáwọn èèyàn náà bẹ́ẹ̀ wípé nínú ilé Naira Marley ni wọ́n ti já apẹ̀rẹ̀ di ọmọ rẹ̀ tó jẹ́ Priscilla Ojo táwọn èèyàn ń wò wípé virgin ni o. Gbajúmọ̀ tó jẹ́ Nigerian and American private investigator journalist yóò Dr. Kẹ́mi Olunloyo tó sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa káṣèwádìí fínífíní nípa ohun ìkọ̀kọ̀ àwọn èèyàn táwọn olóyìnbó ń pè ní private investigation ká máa ṣe ìwádìí àṣírí àwọn èèyàn tó pamọ́ òun ni Kẹ́mi Olunloyo ló máa ń ṣe ó mà tún ti jáde síta tó sì ti ju bọ́ǹbù òkò ọ̀rọ̀ ńlá òkò rabati tí ń ṣaláǹgbá pìnṣín ọ̀rọ̀ ló ti jù sórí ayélujára ìyún verified Facebook page eléyìí tó jẹ́ ti Dr. Kẹ́mi Olunloyo gangan fún ara ẹ̀ tí wọ́n ń pè ní Kẹ́mi Talks níbẹ̀ ló ti sọ àwọn ọ̀rọ̀ kò bákùngbé sí Iyabo Ojo àti ọmọ ẹ̀ Priscilla Ojo tó níṣẹ́ rí ọmọ Iyabo Ojo yẹn aṣẹ́wó paraku ni ó sì ti bá Naira Marley sùn dáadáa láìmọye ìgbà. Ó ní ẹ wò ó Priscilla Ojo tí gbogbo yín pọ́nlé yẹn ó lájáde apẹ̀rẹ̀ lásán ni wọ́n kàn lọ kẹ́ ẹ sọ́rùn ọmọ olórin tó wà ní Tanzania yẹn ni o nítorí wípé wọ́n mọ̀ pé ìyẹn ò mọ nǹkan kan nípa ẹ̀ kò mọ ìtàn ẹ̀ ṣùgbọ́n òun Kẹ́mi Olunloyo òun mọ pẹ́rẹpẹ́rẹ àṣírí nípa Iyabo Ojo àti ọmọ ẹ̀ ajáde apẹ̀rẹ̀ lásánlásán ńlọmọ Iyabo Ojo. Ẹbẹ́ yìí náà kọ hà kò wá fi mọ síbẹ̀ o ó níṣẹ́ rí Iyabo Ojo ń tiẹ̀ ìyá ẹ̀ gangan torí pé òwú tí ìyá bá gbọ̀n òun lọmọ ràn ó níṣẹ́ rí Iyabo Ojo ń tiẹ̀ òun gangan òun lolùdásílẹ̀ Gist Lover blog òun ló dálẹ̀ òun ló ń jẹ́ Gist Lover onírọ́ lásán ló ń pa o òun gangan ló wà lẹ́yìn Gist Lover blog táwọn èèyàn ti ń pariwo látijọ́ yìí wípé ta ló ní Gist Lover ta ló ní Gist Lover ó ní Iyabo Ojo gangan òun ni Gist Lover o ẹ má jẹ́ ó parọ́ fún yín ẹ má jẹ́ ó gbé yín mọ́ra. À ń pe ọ̀rọ̀ yìí lówè ó ti ń láàárọ̀ nínú Kẹ́mi Olunloyo ó ní tóun bá ṣe tán pẹ̀lú Iyabo Ojo ẹ wò ó ní ara rẹ̀ yóò kọ́ ó ní pé tó pé òun gangan ló ṣokùnfà bí wọ́n ṣe rán òun lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n tóun lọ ó ní Iyabo Ojo ló ṣokùnfà bí ìjọba ṣe rán òun lọ sẹ́wọ̀n ó ní ṣùgbọ́n ní ìsìn òun náà òun ò bá Iyabo Ojo òun ò bá mú nǹkan lẹ̀ gidigidi. Ó ti wá yé mi ó sì ti farahàn wípé ìjà tó wà láàrin Kẹ́mi Olunloyo oníròyìn àti ọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ gbajúgbajà Nollywood actress Iyabo Ojo tí gbogbo àwọn èèyàn tún ń pè ní godmother ni ò tí ì tánlẹ̀ pàápàá ó sì ń gbóná lára Kẹ́mi Olunloyo gan-an ni o tó fi ṣe bẹ́ẹ̀ gẹ́ tó fi gbé e lọ sórí ìkànnì ayélujára ìbánisọ̀rọ̀ rẹ̀ yóò Facebook tó sì ń kọ àwọn ọ̀rọ̀ gbáǹkọ́ ìròyìn nípa arábìnrin náà àti ọmọ ẹ̀ tó jẹ́ Priscilla
Òjó àbùkù náà kò tán bẹ́ẹ̀ ó tún kan Naira Marley tóun náà jẹ́ ọ̀gá àwọn Maliansi ó lágbára púpọ̀ o. Ẹ wá wo gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Iyabo Ojo àti Priscilla bí wọ́n ti tutọ́ sókè tí wọ́n fojú gbà á tí wọ́n ń bínú bẹ́ẹ̀ ni wọ́n fi èsì ránṣẹ́ lákọlákọ sí Kemi Olunloyo wọ́n ní oríire Iyabo Ojo àtóríire ọmọ Iyabo Ojo Priscilla òun ló ń bí Kemi Olunloyo nínú o. Wọ́n ní ó ti wá farahàn gbangba wípé ó nínú bí ni ẹ̀dá ni ìwọ Kemi Olunloyo yìí o. Àwọn fáǹsì Iyabo Ojo wọ́n ní ẹni tí ò nírú ẹni ò lè mọyì ẹni. Ṣebí nítorí pé wọ́n ló lọ́mọ tó dàbí ọmọ Iyabo Ojo tó ṣe oríire bí ọmọ Iyabo Ojo nínú ṣe ń bí ẹ ńlára ṣe ń ta ẹ ló ṣe ń kọ oríṣiríṣi ìròyìn ìbànújẹ́ nípa Iyabo Ojo àtọmọ ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n òfo lásán ọjọ́ kejì ọjà òun ló mú o. Ẹ wò ó kò tán síbẹ̀ gbajúgbajà Yinka TNT òun náà jáde tán fún Kemi Olunloyo bó ṣe ń gbèjà Iyabo Ojo wípé àǹtí Kemi Olunloyo kí ni ń ṣe yín gan kí ló dé gan bẹ́ẹ̀ ti dàgbà tó tí ẹ̀ dánú kankan rárá ni tọmọ Iyabo Ojo tó bá jẹ́ ajáde apẹ̀rẹ̀ tó bá jẹ́ wọ́n ti bá a sùn ṣé bó ti lọ́kọ tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fọmọ ọlọ́mọ sílẹ̀ kẹ́ẹ̀rán tara tiyín gangan kẹ́ẹ̀rán tó ń ṣe yín lábẹ́ aṣọ. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé ìtì ọ̀gẹ̀dẹ̀ lásánlàsàn lọ̀rọ̀ Kemi Olunloyo o. Wọ́n ní Kemi tó jẹ́ wípé nǹkan ti ń ṣe láàgọ́ ara lókè lọ́hùn wọ́n ní tẹ́ ẹ bá lọ wò ó ẹ rí wípé kò pé dáadáa ní làákàyè ṣóhun lẹ́wà fẹ́ máa dá lóhùn wọ́n ní ẹ fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ lásánlàsàn ni ọ̀rọ̀ Kemi Olunloyo kò tó ń tà ń yàdá sí. Ẹ wá rí i pé ó lágbára púpọ̀. Ẹ má gbàgbé ẹ máa bá ń kílìkì lórí subscribe button yẹn ẹ bá ń like ẹ bá ń share bó o ló ti rí lọ́dọ̀ tiyín ẹ drop ẹ sábẹ́ comment section fídíò yìí ẹ jẹ́ àjọgbọ́n ti Yinka TNT àti ti Iyabo Ojo tó fi dá Kemi Olunloyo lóhùn padà. Lukú yẹn á máa padà máa jẹ́ tiẹ̀. Mo wá fẹ́ ṣépè kan tó bá jẹ́ pé ní ìtòótọ́ èmi Iyabo Olúbùnmi fẹ́ tún ga mo mọ̀ nípa bí ìwọ Kemi Olunloyo olórí burúkú yìí ṣe lọ sẹ́wọ̀n gbogbo èpè tó bá ṣẹ́ fún èmi àtàwọn ọmọ mi àti táwọn àwọn ẹlẹ́gbẹ́ bá ṣe àárọ̀ lé mi lórí tọmọtọmọ ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bó ṣe lọ sẹ́wọ̀n yẹn kò ń ṣọwọ́ mi sórí gbogbo èpè pátá tí ìwọ àtàwọn tí ẹ bá ń ṣe fáwọn ọmọ mi ó máa dàlí ẹ lórí ni kò yẹ bẹ́ẹ̀ yẹn ó máa dàlí ẹ lórí ni ó máa dàlí ẹ lórí ni tó bá jẹ́ pé èmi Iyabo yìí èmi Iyabo Olúbùnmi fẹ́ tún ga yìí tó bá jẹ́ pé èmi Iyabo ni gíslọ́và gbogbo èpè pátápátá tẹ bá ń ṣe lé mi àtàwọn ọmọ mi ó máa rọ̀ mọ́ mi lórí mọ́ ìrandíran mi máa ọmọ mi ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀ gbogbo èpè tẹ bá ti ń ṣe báyìí ó máa jẹ́ tiyín ni ìdààmú ó máa jẹ́ tiyín ìbànújẹ́ ó máa jẹ́ burúkú fún ọmọlàkejì burúkú yẹn á máa padà máa jẹ́ tiẹ̀. Báwo ni sórí yìí àbí news yìí kí ni significant ẹ̀ nínú ìyà tí Nàìjíríà ń jẹ nísìn? Kí ni significant news yìí nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé nísìn? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀ sọ sórí yìí fún tẹ́ ń gbọ́ news yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn mélòó nínú wọn ló lọ síbi ọkọ tó lọ àṣẹ́jìn? Ẹlòmíì ti lose count ọkọ tó dó ọkọ tó fẹ́. Ẹlòmíì wúǹgbẹ ti jáde kò lè fi lóṣù ọdún mọ́ láyé ṣùgbọ́n á gbé àdínkù èjò yẹn á gbé lọ fọkọ ọkọ àwọ̀ wàhálà. Èyí tẹ́ sọ yìí kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ gbà ní díẹ̀ gangan? Àmọ́ sọ̀kọ̀ mo kàn fẹ́ mọ̀ ni as a mother kí lẹ fẹ́ gbà ní díẹ̀? Ókè gbogbo àgbáyé gbogbo ilé ayé the world ló ti jó. Ó dẹ̀ sì rí èèyàn sanwó orí ẹ̀ ó sì rí èèyàn fẹ́ sílé ó sì rí èèyàn tẹ́ẹ̀kẹ́ ẹ̀ pé òun ṣe nífẹ̀ẹ́ ókè alára òun èwo ni ẹ̀kọ́ àìsàn ẹ̀kọ́ àìrò tẹ̀yìn
láì ṣe nǹkan kan kí ló kàn yín láti tún ba yé ọmọ ọlọ́mọ jẹ́ ẹ fèsì ìyá tó ṣẹ̀yìn ẹ fèsì ìyá tó ṣẹ̀yìn news yìí báwo ló ṣe affect ilé ayé positively kí lè ń try láti achieve kí lè fẹ́ gbà ń bẹ́ẹ̀ kí lè fẹ́ ṣe ṣé ìdùnnú yín ní kí ayé èèyàn bàjẹ́ ok ṣé nǹkan tẹ́ fẹ́ ṣe ní pé kó lù sílé ẹ̀ àbí kí lè dàrú ọ̀ torí ọ̀ tábàríkà bí kò yé mi kí lè fẹ́ gbà nídìí ẹ̀ gangan pẹ̀lú news yìí kí lè fẹ́ gbà ń bẹ́ẹ̀ ìgbà tí wọ́n do ṣe é mú tọ́ọ̀sì dání ni àbí wọ́n wá fún yín ní rìpọ́ọ̀tì pé wọ́n do ókè wọ́n wá do nìyẹn kí ni news tẹ̀ ń pọ̀ péjì nísìn tẹ̀ ẹ̀ sọ nísìn particularly on that time 2-3 years ago ẹ̀ sọ even 5 months ago wí kókókókó tó yìí ó ṣe wá jẹ́ pé lẹ́yìn ìgbà tí ọmọ yẹn tẹ̀síwájú nínú ìgbàjọ ayé ẹ̀ lè ṣe wá dúró kí ni nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ báwo ni news yìí báwo ló ṣe mú àpò ráìsì wálẹ̀ báwo ni news yìí báwo ló ṣe mú kerosene wálẹ̀ báwo ni news yìí báwo ló ṣe reduce owó epo nǹkan tẹ́ ń ṣe káàkiri báwo ló ṣe reduce owó epo kí ni significant ẹ̀ láwùjọ kó jẹ́ ọ̀tá mi bí bá rí wípé torí àwọn ọmọ rìnrìn ayé wọn wà ní ọmọ tẹ́ ń sọ̀rọ̀ èyí mi ò rò kó bọ́ síta bú ẹnikẹ́ni rí mi ò rò kó fèsì ẹnikẹ́ni rí mi ò rò kó jẹ́lẹ́sẹ̀ ẹnikẹ́ni rí àmọ́ tí yẹn bá ṣẹ̀yìn ẹ fèsì ya ẹ̀ èwo news yìí kí ni nǹkan èèlò ló hard láti gbà tẹ́tí spread news èèlò lẹ ti gbà lórí ẹ̀ èèlò lẹ ti gbà lórí ẹ̀ ó ní mo ṣe máa ń sọ fẹ́yìn èèyàn nígbà míì èèyàn máa ń plan ọjọ́ iwájú àti ọjọ́ ọ̀la èèyàn sílẹ̀ ni nígbà míì àwọn ìjà kan wà tó bá ti bímọ kọjá kan gba ẹ létí tó mọ̀ pé tó bá jà ìjà yẹn ó ṣeé ṣe kó affect ọmọ ẹ lọ́jọ́ iwájú wàá fàrò òní jà ìjà yẹn àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ máa sọ tẹ́ mọ̀ wípé ó lè affect ọmọ yín lọ́jọ́ iwájú àbí rè wàá fàrò òní jà ìjà yẹn eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn òbí tó bá ti bí ọmọ tó láìkè láti bí nǹkan rí ṣe lọ́jọ́ iwájú try láti máa fún ìkísẹ̀ ẹ̀ àwọn ìjà kan wà wò ní ìjà nítorí àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn tó bá ń bú mi lórí bí torí nígbà míì àwọn ọmọ náà wò ní mọ̀ nǹkan kan ẹ̀kọ́ fi rẹ́gẹ̀rẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ fi rá wọn lára àwọn nǹkan kan wà wọ́n á fi àwọn ẹ̀gbin kan lò ẹ́ wọ́n á gba ẹ̀gbin yẹn mọ́ra not because ó gọ̀ nítorí pé mọ̀ pé nígbà míì tó bá fa gbùrùgbùrù àfagbó àwọn ìdọ̀tí tó yẹ kó rá àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mọ̀ kọ́kọ́ lára ara wọn lára nígbà míì tó bá ń bú mi lórí ìkànnì tẹ́ bá rí pé mo dákẹ́ mi ò ṣe ẹran rírọ̀ bẹ́ẹ̀ nígbà tí àwọn èèyàn bá fẹnu ba èèyàn jẹ́ tó ń bú yẹ èèyàn tó bú ọmọ èèyàn nǹkan tó mọ òṣè tó ń rà á fún ara àwọn nǹkan tí mo máa fi ń rírì tí mo máa sọ pé mi ò gọ̀ ó ṣe pé mo gọ̀ mi kò fẹ́ mo ìbẹ̀rù àwọn ọmọ mi àti ọjọ́ ọ̀la àwọn ọmọ mi jọ mí lójú gan mo ṣe máa ń fi gbogbo ẹ̀ para pé ìwẹ́ àtọ̀ní mi jẹ́ kó máa dà sí mi lára àmọ́ èyí tẹ̀ ń pèsè ní kẹ́ ìṣe ìkíní èmi ò sọ pé ìyẹ́ òṣèyìn o ní ìdẹ̀sọ́pọ̀ sí ẹbọ kí lẹ fẹ́ gbà nínú láti gba iye ọmọ ọlọ́mọ jẹ kí lẹ fẹ́ gbà kí ayọ̀ èèyàn kó jẹ́ ìbànújẹ́ yín ẹ díò pẹ̀lú ìyá ẹ ṣe nǹkan tó bá wù yín pẹ̀lú ìyá bẹ́ẹ̀ fi ọmọ yìí sílẹ̀ kò sórí yóò kò ní kí ìsàpọ̀ ráìsì lọ́dẹ̀ sórí yóò ní pé kí àpèlú bọ́ lọlẹ̀ sórí yóò ní kí owó epo kó dín sórí yóò dẹ̀ sọ wípé kí owó ráìsì kó lọlẹ̀ àbí kí ìgbé ayé kó ní ìrọ̀rùn gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kò dẹ̀ ní kí ìfẹ́ ọmọ yẹn ẹni tó nífẹ̀ẹ́ kó má nífẹ̀ẹ́ mọ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kò rin ìrìn àjò kan sí ìkankan nǹkan tí tó ó dùn ṣe àfi nǹkan tí ọlọ́run ò bá lọ́wọ́ sí tí ọlọ́run bá lọ́wọ́ sí tó bá wù yín kẹ́ lọ gbé òbú ẹ̀ níbi tí wọ́n ti yẹ báyìí tí kì í ṣe ọkọ náà kò sí òkú jẹ́ pé wọ́n rí di sínú òbò yẹn bí tó ti yẹ nǹkan náà máa ṣe ó ti ṣe ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ ibi ẹ fèsì àwọn ìyá tó bá ṣe yẹn fà wọ́n mọ́lẹ̀ ẹ fà wọ́n mọ́lẹ̀ yìí kà ní ìkà. ó lágbára púpọ̀ ẹ má gbàgbé ẹ má bá ń drop comment yín sábẹ́ comment section fídíò yìí ẹ sì má gbàgbé ẹ rí i dájú pé ẹ like ẹ subscribe kẹ́ ẹ sì share kó délé kódókó dáadáa ẹ ṣé o ẹ ní ló ń gbé sọnù bí ó ṣe bí ọmọ.